ẹ̀yin ta Ládìkẹ́ ẹ̀jẹ̀ àjọ wo fídíò yìí. I'm disgracing that devil because you are not the image of God. You are the image of God. But what is inside you is not behaving. If my mother went outside, she will mind her business. She will not be coming. Ọ̀rọ̀ yìí kan ti sún àwọn yìí mọ́ wá ṣọ́ọ̀pù àwọn yìí máa ti sá kúrò nítorí kò tí ò bá fún ilẹ̀ ọmọ gbẹ́nu sí rubbish. Bí Jésù. Bí Jésù. Wọ́n rí ṣe kọ́ àwọn yìí máa ti wà tired of it. They will be tired of it. They will have left the house. Program, listen to the program. Take the manual. Just go through it. No, it's not matter of just a bit. Just go through sẹ́yìn náà ti lẹ́sùn pé ó wọ aṣọ ó wọ crop top ìyá ní aṣọ rẹ̀ kò bo ìdodo wọ́n wá fẹ́ wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún un ẹ dákun ṣé bá ń lo ṣe yẹn wàásù fún torí ńgbà tá à ń sọ wípé ẹ mọ ọbọ̀n ìyá wọn ìsọ̀rọ̀ ó dàbí bá mi o bẹ́ẹ̀ náà ń fi pamphlet ọwọ́ wọn bẹ́ẹ̀ náà fi ń yọ ọ̀rọ̀ kí náà fi ń gbà fún ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ ṣe bí ìgbà tó bá jẹ́ pé àwọn àtọ́lọ́hún wọ́n jọ ń gbélé báyìí ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ́kọ kúrò nílé o ọ̀pọ̀lọpọ̀ wọn ti lé ọkọ kúrò nílé ọ̀pọ̀lọpọ̀ wọn bá ṣe kẹ̀yìn bàbá àti ọmọ síra ní tó jẹ́ pé iná àtẹ̀tù ni bàbá àtàwọn ọmọ tí wọ́n lé in tó kàn ní ọ̀rọ̀ wọn ò ní mójútó ọ̀pọ̀lọpọ̀ wọn ìyìn gbọ́dọ̀ mọ́ tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ àyà ńlẹ̀ ilé oṣù ilé ó tún mọ́ ẹ mọ̀ bọ́n ìyá yín sọ̀rọ̀ ẹ mọ̀ bọ́n sọ̀rọ̀ ṣé téèyàn bá kọ̀rẹ́ẹ̀tì ọmọ ọlọ́mọ ṣé bí ó ṣe kọ̀rẹ́ẹ̀tì rẹ̀ nu àbí kẹ́rù ó sì tún mọ̀ bọ̀n ọmọ láti wọnú mọ́tò èrò nítorí Ọlọ́run èyí mọ̀ ga ó ní agbára o.